sọ egbògi kan lẹ̀ fún ọdún. Ewé kan bẹ tá n bá wa ń pè ní ewé Olojo ngboju. Ewe Olojo ngboju. Ó tilẹ̀ jẹ́ pé ewé yìí a máa wọ́n nínú ẹ̀rùn ní tútù rẹ̀ èèyàn máa sábà rí ní ọ̀dọ̀ àwọn eléwé ọmọ. Ewé Olojo ngboju yẹn ó máa ń lómi dáadáa, ewé tó dáa púpọ̀ ni. Iṣẹ́ tá a máa fi ṣe lóògùn àrùn ó pọ̀ gan-an torí immune booster ni. Ewé Olojo ngboju yẹn ó máa boost immunity. Àmọ́ bí ayé kí mò ń lọ à ń fi máa ń ṣe bàbá tó bí mi lónìí, bàbá tó bí mi lónìí kọ́ lọ́ọ́ bá ń foríjì wọn kọ́ wọlé àjíǹde Jésù kó dákun kó bá ń foríjì gbogbo àwọn òkú mùsùlùmí àti gbogbo kìrìsìtẹ́nì. Ọlọ́run dákun kó jẹ́ kẹ́mi wọ́n gùn kankan wá ọ̀fà wọn kọ́ra àníyàn tá a fẹ́ bọ́ lọ́ngún lọ́rùn. Bẹ́ẹ̀ni. Èmi àti yín ọ̀làmọ́là tá a bá rò kó wọlé agbára àìní pé méjì rẹ̀ ìtọ́ka ṣoṣo rẹ̀ kó jẹ́ mi wá sí ká dàgbàlagbà ká gbó lásìkò tó yẹ ká gbó ká sì tọ́ nítorí ẹlòmíì ọ̀dàgbà ó sì gbó ẹlòmíì ò tí ì ju 50 years lọ àrùn ti sọ darúgbó àìsàn ti sọ ẹlòmíì darúgbó àtẹ̀yìn àtẹ̀yìn àìsàn burúkú ò ní ṣe wá o àìsàn burúkú ò ní ṣe wá. Ọ̀rọ̀ tí mo máa fẹ́ sọ ni pé bàbá mi ló fún mi nígbà tí mo ti ń ṣe gbogbo táwọn wí yìí ó ti lé lọ́gbọ̀n ọdún tí mo ti ń ṣe. Ó ti lé lọ́gbọ̀n ọdún. Kẹ́ni tí mo fẹ́ sọ yìí Ọlọ́run ti yọ̀ǹda rẹ̀ látara bàbá mi tipẹ́tipẹ́. Ewé Olojo ngboju ilé lọ́ọ̀rì wá àmọ́ kódà bàbá ọmọ tó fi dásà Olojo ngboju dé àwo jáwó lọ àwo àmọ́ gbáwo mi tífátífá àwo jáwó lọ ìyẹn jìyàn kódà olówó ju olówó lọ ọlọ́lá ju olówó lọ àáfà já àáfà lọ babaláwo ju babaláwo lọ babaláwo ju babaláwo ń ṣègùn náà jura wọn lọ eégún gajé eégún lọ èèyàn jẹyàn lọ tẹ́gùn bá pàdé eégún kéékèèké àwọn ni wọ́n fẹ̀ lójú yóò fi gbé eégún ńlá ní bọ̀ yìí bí ọ̀bá tètè họ nǹkan mìíràn ó rí bẹ́ẹ̀ tó náà kọ́ ni pé ewé Olojo ngboju ni ẹ máa kí báyìí Olojo ngboju dé awójáwó lọ àwọ̀ a máa gbáwo mi tífátífá ewé Olojo ngboju yìí Ọlọ́run ó wọlá bí Yorùbá ṣe máa kì í Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ ju àwọn ọ̀tá yín lọ ọ̀tá lọ́kùnrin ọ̀tá lóbìnrin ọ̀tá lọ́mọdé ọ̀tá lágbàlagbà ẹ ju gbogbo wọn lọ bí bàbá mi ṣe máa ń ṣe ká má bàa pẹ́ ń bẹ̀ ewé Olojo ngboju yìí á wà ṣé wá rí á lọ wá ìgbín tó pẹnu snail á wá ìgbín tó pẹnu tó tóbi díẹ̀ á wà bu iyọ̀ sójú ìgbín bẹ́ẹ̀ni ẹ ti rí i pé àwọn bàbá níjọ́ tí ìgbín bá fẹnu kan yọ̀ ọjọ́ náà ní ó kó láyé ọjọ́ ọ̀tàkọ́tà bá dojúkọ mí àbá bá dojúkọ mọ́ mi àbá bá dojúkọ dúkìá mi ọjọ́ náà ni èrò burúkú tó rò sí ni ó padà sí lórí yóò fàyè lẹ̀ yọ̀ gbọ̀run lọ ni ó ti dìjà sójà méjì nu ọjọ́ bá yára lògùn gbé nígbà tẹ́mi ọ̀pá wọ́n lọ fẹ́ pa mí bọ́ọ̀ bá kú kò léèwọ̀ ẹni ó bá ti ronú aburú sí ní déédéé tó rò náà ni ó máa ṣe déédéé rẹ̀ adẹ́rìn ìgbà tó bá ti ṣe báyìí tán ńlá wà á mú ọṣẹ mọ́láàfù ọṣẹ àbúwẹ́ Yorùbá là ń pè bẹ́ẹ̀ ọṣẹ tí máa hó ọṣẹ dúdú tí máa hó ẹ wà sílẹ̀ bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fomi sí ẹ tún san mọ́ ojúgbẹ́hùn bàbá mi ṣe máa ṣe nù á wà gbé sínú agbada àjóògùn tàbí bí kàtàbátà ṣe sọ di èédú kìí ṣe èédú á fẹ̀yìn gbẹ̀hùn lélẹ̀ á wà kó irú sí bẹ́ẹ̀ ni irú máa rúbi sórí àwọn ọ̀tá mi padà ọjọ́ òbí bá fẹnu kan sẹ́ni dágbére fáyé ọjọ́ òbí bá fẹnu kan yọ̀ ní fáyé lẹ̀ ẹni bá lóun pa mí ọjọ́ náà ní kókó láyé fún mi àwa ṣẹ̀ṣẹ̀ kó ewé Olojo ngboju ń bò lórí àwa àbújá tari kan lè sẹ́ẹ̀rí atari ẹ̀ bá ti máa ṣe torí mo ṣoògùn kọ̀ jẹ́ ẹ̀gbọ́n mi ewé rẹ̀ ní òpé ewé ẹ̀ lókù kan wọ́n sì ní bí yẹn bá fẹ́ fún yàn ní nǹkan èmi yìí yọ ọ́ lẹ̀ iná ló fi pé mi ní lásìkò débi kí n máa wá fásìkò ṣòfò àsìkò tí mo yọ lẹ́gbọ́n fi báyìí sọ̀rọ̀ tí mo fi kí ẹ̀yin ọmọ ìyá mi gẹ́gẹ́ kìrìsìtẹ́nì mo rí pé àsìkò tó níye lórí fún yín ọ̀pọ̀lọpọ̀ ń dunnú ọdún ọ̀pọ̀lọpọ̀ wà nílé ìjọsìn àsìkò yẹn kí ni ọ wá fi ṣòfò èmi náà sì láwọn ìlejò tó wá tí mo fẹ́ dá lóhùn kódà mò ń gbìyànjú láti tún dá ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ padà sẹ́nu iṣẹ́ lóhùn lónìí mo kàn yà yí lẹ̀ ni Ọlọ́run ló mọ̀ rẹ̀ wá pẹ̀lú yín ṣé ẹja bá ti wá fi atare sí atare tá a fẹ́ fi sí ẹ jẹ́ ká bó èpo rẹ̀ tẹ́ bá ti bó èpo rẹ̀ ọkọ̀ mẹ́ta ló wà ní atare àwọn tó mọ̀ nípa egbògi wọn mọ̀ rí ọkọ̀ yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ kan bẹ́ẹ̀ ìyẹn ni wọ́n pè ní kòjó oògùn ọ̀jẹ́ wọ́n pè ní kòjó oògùn jẹ́ ntí èjó oògùn ọ̀jẹ́ ẹ yọ kú fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ní ọ̀rá olóso ọkọ̀ atare mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ààbò èpo atare sọ̀rọ̀ àwọn ayọ̀ kòjó oògùn jẹ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta aláwọ̀ àfi lé atare odidi kan náà ni ọkọ̀ kọ̀ọ̀kan láfi lé oògùn yẹn lábàjẹ́
bàbá wa jó ní máa pẹ́ kó tó jó jó a wà á lù lọ tó tìkára wọn á lù lọ lọ tí tó ó kunná kò sí tí èèyàn máa fi ṣe èèyàn máa fi fọkàn tútù mu àmọ́ fún ọmọ ẹni ìyàwó tá a bá gbàgbọ́ pé ò ní í ṣe ní láburú torí bọ́ bá tọ́jú ìyàwó rẹ̀ tó bá yẹ pọ́ tàbá lọ fẹ́ yàwó wàhálà ló kóra rẹ̀ sí ọlọ́mọdé àfọ̀tá sí ọ̀rẹ́ o tó tẹ́ bá ti wá fẹ́ lò èèyàn máa fi fọkàn tútù mu ni èèyàn máa fi fọkàn tútù mu ìjọ kẹta ọjọ́ kẹta òfin fọkàn mu káwọn ọmọ rẹ̀ ó mú bẹ̀ kò tako ẹ̀sìn yìí ṣe káà ní ọgbọ̀n ọ̀sà agbọ́n yóò bọ́ ọbẹ̀ ẹ̀sìn jẹ́ àti mọ́ra wa pé ìkà làwọn èèyàn ọdún la ṣe tó dùn yẹ ní ọba sọ dúdú tó ṣàjọyọ̀ jù wọ́n lè ta lọ́fà burúkú kí ọfà burúkú lè padà sí ẹni tó bá ràn tó ṣe nílá rẹ̀ ń bẹ táwọn bàbá máa ń ṣe tó jẹ́ nílá bẹ́ẹ̀ ni tó jẹ́ pé. orúkọ wo la lè pe oògùn yẹn. àṣẹta ni ìwọ ìṣe mọ́dàrí kan nítorí ẹni wọn darí aburú kan wọn ò ní darí orí omi sábà ṣe mọ́dàrí kan wọn taari orí dànù. àṣẹta pé ògbẹ́ tó bá fẹ́ rán ibi síyàn kíbi padà kápẹ́ níbi back to the sender. àṣẹta ni bọ́lá ń ṣe fi Jésù ṣẹ́gun ọ̀tá.